ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ á jọ ṣe àpérò ọ̀rọ̀ kan náà. Kí ló dé tí ó jẹ́ wípé tẹ bá fẹ́ fẹ́ ìyàwó ẹ kì í sọ gbogbo tòótọ́ fún wọn, especially ẹ̀yin tẹ́ ti níyàwó rí ńgbà kan, bóyá ìyàwó yín lọ bóyá ó ṣì wà nílé yín, most especially ẹni tí ìyàwó yín ti lọ bóyá ẹ wà separated àbẹ́ wà legally divorced. Tẹ́ ẹ bá ti níyàwó rí, ìyàwó mi tẹ́ fẹ́ lọ fẹ́, ẹ má fún ní impression wípé òun nìkan lẹ́ fẹ́, ẹ má fún ní impression wípé ṣé ẹ rí obìnrin tẹ́ ń wò wá yìí, it is well lọ́rọ̀ wa o. Ṣé ẹ rí tẹ́ bá mú fóònù báyìí, this phone, ṣé mọ̀ pé this is a button phone, phone yìí báyìí bó ṣe rí tẹ́ bá fi hàn obìnrin, tẹ́ bá wá sọ fún un pé kinní yìí o láptọ́ọ̀pù ni o, kò kí ń ṣe fóònù o, obìnrin máa bìlífù pé láptọ́ọ̀pù ni. Tó bá wá dọ́dọ̀ àwọn èèyàn tó bá ń sọ fún un pé this is not a laptop, this is a phone, a sọ pé irọ́ ni, ó máa kọ̀ jálẹ̀ ni. Torí ọkùnrin tó ń tàn ó ti sọ fún un pé laptop ni, she will believe is a laptop, she will be ẹni tó bá pe kinní yìí fún un ní fóònù yóò mọ̀ gbẹ́ni ṣépè ni, yóò mọ̀ lẹ́ni yẹn ń support, ó ń support, torí the word support yẹn ó ti wá di tọrọ fún kálẹ́ǹsìn. Even when you are saying reality, they say you are supporting somebody, as long as that reality does not favor them, wọ́n ní òun support ẹnì kejì instead of embracing the reality. Tẹ́ ẹ bá ti sọ fóbìnrin pé ẹnìkan ti lọ kò wá mọ́, ní tó máa bìlífù nìyẹn. Èèyàn tó bá ní second thought, tó bá ní àròjinlẹ̀ ni ó mọ̀ wípé ní ẹni tẹ́nìkan ti fẹ́ rí o kì í ṣe ìyàwó àkọ́kọ́ rẹ̀. Kí ló wà ń bẹ, kí ló special nínú the fact pé èèyàn kan ti fẹ́ yàwó rí, bóyá ó lọ ni bóyá even ẹni ìyàwó ẹ̀ kú gan o kì í ṣe first wife. What is wrong in that? Bẹ́ẹ̀ obìnrin gbogbo wọn they don't want to face reality, all because pé bóyá àwọn náà ti fẹnu yakayama àwọn ìyàwó kékeré rí, so they don't want to wear that crown with pride. So ní ó dìfá fún ẹni tó fẹ́ ọkọ tó dẹ̀ mọ̀ pé ọkọ yẹn ti níyàwó rí, tó mọ̀ rí rẹ̀ bí the only wife, téè tó lọ bá wá padà wá dógún. Ṣé ẹ rí ayé yìí a ní láti move on. Ẹ rí i pé most àwọn sex and moral àwọn ọ̀rọ̀ kó àtòbò tá a máa ń sọ yẹn àfi bẹ́ẹ̀ sọ mọ́ much because almost gbogbo topic láti treat, we are moving on. Àti kúrò ní level wípé káṣẹ̀ mọ́ repeat topic, but this particular one a ti ń pẹ́ lórí ọ̀rọ̀ yìí jù. About 5 people no need the same complaints nínú DM lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. Ó ti lọ ó wá padà wá, àsọkọ mọ̀ sí pípadà rẹ̀ yẹn, ó dẹ̀ kọ̀ọ̀kan pretend bíi pé òun ò mọ̀ sí, àṣọ nǹkan ló bá wá mọ́tò tí ó fi kẹ́rù wá, wọ́n pàdé ní kinní kan, wọ́n pàdé ní patí kan, wọ́n tún wá jọ sọ̀rọ̀. Sorry, you cannot base your happiness on the misunderstanding táwọn kan ní. Your happiness must be in God. You go and anchor in God for your own happiness. Ìjà, ìbínú, ìrunú, àrankàn, gbogbo àwọn nǹkan yìí kì í lọ títí. Ní ìsìn èèyàn tó ṣẹ̀ ẹ́ ní ọdún 2 sẹ́yìn, ṣé bí kinní yẹn ṣe ń dùn ẹ́ 2 years ago bẹ́ẹ̀ ló sì ṣe ń dùn ẹ́ sìn. Àfẹn tó bá gbẹ̀mí èṣù mi, bẹ́ẹ̀ni tó bá lẹ́mí Ọlọ́run tá a dẹ̀ ń pray lójoojúmọ́ for him feeling of the Holy Spirit, tí pé kí ẹ̀mí Ọlọ́run kó kúnnú wá sí, as much as tẹ́mi Ọlọ́run yẹn bá fi ń kúnnú wá sí, síwájú sí àti síwájú sí, some things will begin to neutralize nínú ọkàn wa. Pàápàá jùlọ bóyá à ń gbéyàn kan jà bá ń bínú síyàn. Àwọn tán ti ń jà for years, ìjà yẹn ò lè lọ títì, àrò kì í gbóná kó mọ́ tutù, wọn ò parí ìjà yẹn. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé happiness tiẹ̀ ó dúró lórí pé àwọn ẹni tí ń jà wọ́n sì mọ̀ jà lọ forever ni, you will just break down lójijì, because one day God will just reconcile them. Then ẹ̀yin ọkùnrin náà ẹ má máa fún àwọn obìnrin ní false hope. Tẹ́ bá ti ṣèlérí fóbìnrin ó máa believe, torí ẹ̀ ni mo ṣe fi fóun yẹn ṣe àpẹẹrẹ. Nǹkan tí ó funfun tẹ́ bá pè fóbìnrin ní dúdú, yóò náà sọ pé dúdú ni. Irú àwa báyìí làwa lè láròjinlẹ̀. Ọkùnrin bá sọ fóbìnrin pé òun máa ra gbogbo ayé fún, yóò sì believe. Gullibility ẹ̀ ò ní jẹ́ kó ronú padà wípé ní tó bá ra gbogbo ayé fẹ́mi, àwa tá a kù ibo láwa máa gbé. Somebody say he want to buy you the whole world. The remaining people, ibo náà máa kó lọ Pluto ni àbá kó lọ Mercury náà lọ mọ́ gbé another planet. Bẹ́ẹ̀ obìnrin ò ní ro àrò padà. The moment ẹ ti ṣèlérí fún, ìlérí yẹn ló máa dìmú tó máa wá yín mọ́. Tẹ́ ẹ bá ṣe any other thing, ó lè gé ọrùn yín dànù. That is women for you. So ẹ má máa fún wọn ní false hope. Let her know mi ò kọ̀ ìyàwó mi, mi kọ́.
mo kàn fẹ́ fẹ́yàwó ni ẹni orí ẹ̀ bá pé náà yóò ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ lẹ́ṣẹ̀ ní ìdíyàwó ọkùnrin lè dédé yan girlfriend bẹ̀ wọ́n yìí dédé fẹ́yàwó wọ́n yìí ó máa ń ní reason tó bá yẹ girlfriend ni a man can have girlfriend without any purpose tó bá jẹ́yàn tí ó born again you know bẹ̀ tó bá jẹ́ ẹni tí ó gbéra dìde lọ fẹ́yàwó there is a reason so obìnrin tó bá sọ fún pé mo níyàwó mi ò kọ̀yàwó mi o you know bóyá ẹ separated ni bẹ́ẹ̀ mo fẹ́ fẹ́yàwó mi ni tó bá padà wá ìyẹn ò ní kí n abandon ẹ ó ní má nǹkan tó pè sórí program òru mẹ́ni ọ̀wọ̀ 14 years níyàwó ẹ̀ ti lọ after tó pọ́dún mẹ́rin tíyàwó lọ ó fẹ́ ìyàwó mi tó fẹ́ ti lò 10 years 10 plus 4 making 14 níyàlé yẹn ti lọ ó wá padà wá ó lóun fẹ́ gbà padà bàbá òru mẹ́ni ọ̀wọ̀ ní tẹ́ bá fẹ́ gbà ìyàlé yín padà ẹ gbà padà ṣùgbọ́n èyí tẹ́ ẹ fẹ́ lọ́dún mẹ́wàá yẹn ẹ má jẹ́ ó lọ o torí tó bá jẹ́ pé ẹ fẹ́ ẹni yẹn ẹni tó padà wá lẹ́yìn ọdún mẹ́rìnlá yẹn nísìn ó ṣeé ṣe kó ṣe pé sàárè yín ní ọ̀wà bá lẹ́yìn kùlé o so ẹ má torí pé because you never can tell ó ṣeé ṣe kó jẹ́ wípé dó bàbá òru mẹ́ni ọ̀wọ̀ òfélé ìkun o èmi ni mò ń félé ìkun pé ó lè má padà wá nítorí ìfẹ́ ó lè padà wá nítorí pé ó ń jowú pé ẹ ti fẹ́ lòmíì wọlé kó ṣe pé wá ń wá kó lé ẹni lọ ni tó bá dẹ̀ lé lọ tán òun náà ò ní padà dúró òfò ńlé òfò àlejò ní ó padà jẹ èmi mo fi yẹn kún bẹ́ẹ̀ kan tó rò mẹ́ni ọ̀wọ̀ sọ fún wọn ni wípé tẹ́ ẹ bá jẹ́ torí pé dídé rẹ̀ ẹ wá lélẹ́yìí lọ ó ṣeé ṣe ẹ mọ̀ jẹ́ pé bí à ń torí because this one tí ò bá fẹ́ yín ó ṣeé ṣe kẹ́ ẹ ti máa bá àwọn ọmọdé sùn ládùúgbò kí wọ́n ti mú yín pedophile kan ti tì yín mọ́lé tàbí kó ṣe pé ẹ ti kú tí wọ́n kàn wá bá sáré yín lẹ́kùlé tókùnrin bá sọ fún ẹ pé òun ti níyàwó rí òun fẹ́ fẹ́yàwó tí ìbá ṣe pé ó fẹ́ mọ bẹ́ẹ̀ rìnrìn àrè ó fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe zìnà àwa náà là ń sọ pé ọkùnrin tó bá ti ń bàyàwó ẹ̀ jẹ́ fún ẹ má fẹ́ tó bá lè investigate kí lé tó fi fẹ́ fẹ́yàwó mi tó bá wọ̀n ẹ́ láti fẹ́ tó nífẹ̀ẹ́ kí ló kẹ́ ẹ̀ kan pé lágbájá kan ti lọ kò lè wá mọ́ yóò lè especially tán bá bímọ fúnra wọn you cannot predict bẹ́ẹ̀ tóbìnrin ò bá lè face reality ẹ̀yin ọkùnrin ẹ máa sọ tòótọ́ because òótọ́ tẹ̀ kí n fẹ́ sọ yìí ní máa ń padà ṣẹlẹ̀ tẹ́ bá sọ fún un tí ò bá fẹ́ yín ó bẹ́ tàjú kẹ́ ẹ purọ́ fún un kó wá fẹ́ yín tán kẹ́ wá ní ìyálé yín kan ń bọ̀ kó wá máa gbé yín ṣépè torí tó bá gbé yín ṣépè pè yẹn ó mọ yín because ẹ̀tàn lẹ fi fẹ́ èèyàn máa ń come out straight ni mi ìkọ̀yàwó mi though even though we are separated but I didn't divorce her tí ìyálé yín bá padà wá kò ní dìde kó sọ pé èwo leléyìí ẹ sọ pé ń bọ̀ tẹ́lẹ̀ nìkan kò ní sí gbogbo yẹn I'm telling you because enough of all of this ó ti lọ ó tún wá padà ó ti lọ bímọ síbòmí ó tún no it and no peace ọkùnrin lè gbàyàwó tó ti lọ bímọ bòmí ó lè gbà padà ọkùnrin nìyẹn fún ẹ tó bá ti mọ̀ pé òtí ọlọ́run ò dẹ̀ lè ṣe polygyny má fẹ́ni tó ti níyàwó rí torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn polygyny ní padà máa ń dì tágbára ẹ̀ ò bá gbé mọ́ wulẹ̀ lọ ọbẹ̀ ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn